àwọn afá ntọ́ yẹ kárán àárín ìjà là ń jà kíran yìí bàbá wo ìṣègbè bàbá yín ìṣègbè bàbá wa ní ọdún kìíní wọn bí bàbá yín ọmọ oṣù mẹ́jọ sì wọn lọ pìtàn bàbá aláàdọ́rin ọdún ẹwà ìrí kan sí kan ẹwà ìrántọ́ kan ọmọ oṣù mẹ́ta nìkan sì mọ́ bàbá tí ẹ gan à ń lọ sọ́tà àwọn àgbàlagbà tí wọ́n ti lọ bá là ń sinmi o pé àwùjọ àfa àtúndá ẹ̀dá àwọn àtúngbádùn lọ́wọ́ wèrè kan tún ju ọ̀rọ̀ kan sáyé ní lábàá tó máa fà á ni wọ́n bá tún máa ta kọ́tìnì onídùn sẹ́ńkùnlé asalaamu aleykum wa rahmatulah 1923 ni wọ́n bí níjò ni wọ́n bí yàá tiẹ̀ tó ń sọ́tà àwọn wàlí yìí ọlọ́run tó ń sọ yẹ ọdún tí wọ́n bí wọn how old are you yourself. kẹyìn bángọrọ ẹlòmí ìbẹ̀ tí ruwa yìí kúnlẹ̀ fún kìí ṣe pọ́jú wa lọ́ba ipò tó wà láàmì ń kúnlẹ̀ bá ẹni kò tó wa lọ́jọ́ erí ti pé aráyé lò jura wa lọ ní ẹni o ẹlòmí ò tó wa ní ṣe tí fọ̀pá sì kẹta ara bí jẹkújẹ wọ́n jẹ wọ́n pa mí ìwọ̀n náà kí n tó ń wá kí n náà fẹ́ pa ọ́ jẹjẹkújẹ mọ̀jẹ̀rí asínrín ẹgbẹ́rí ológbò àtẹsẹ̀ pàǹgbá ọ̀pá gbogbo ẹ̀pọ̀ wọ́n ń jó fún ọ wọ́n ní ọmọ fi mú kọ́ ọ̀rọ̀ ayé gbé ọ̀rọ̀ ayé lò wọ́n ní ẹ lọ abẹ́rẹ́ wọ́n tún lọ wọ́n tún kúnná kí ló dé yóò padà gún ọ̀ ń kùn ọ́ padà tó ọ̀fẹ́ kúnná ni. ẹ lọ ìgò ohun kó kúnná. ẹ lọ ìgò ní kó kúnná ńgbò tó kúnná tán wọ́n tún wá jọ èyí tí wọ́n tún jọ wọ́n tún lọ òun náà wọ́n tún jọ èyí tí kò fi sí kankan wọ́n á ní ọmọ fi mú kọ́. wọ́n lọ sùn yóò lọ wáyé náà kan ni. kí n gbogbo wọ̀nyí ọba tó lè gbóhun ní lillahi al-mulk gbogbo ọlá ọwọ́ ẹ̀ lọ́wọ́ tí ẹ ò sì ní bọ́ ọlá gbogbo wa bọ̀ ìṣẹ́ gbogbo wa bọ̀ ayé gbogbo wa bọ̀ wọ́n ní káà bàbá máa wọlé ẹ̀ ní wọlé mọ́jọ́ kan à ń ṣe ewu àwọn bọ̀ rí ẹ̀ ní bọ̀ mọ́jọ́ kan àfọ̀n wá sí wa náà wọ́n dé yìí ó ní dé mọ́jọ́ kan àfọ̀n wá sí mi wọ́n tún mọ́ kó dé tí wá dà wá wọ ayé mọ́yà tó báyìí àwùjọ àfáà wa kan à ń búra wa ń sọ tí ó dá sáwọn tó fọlọ́mù mọ̀ wá à ń yẹ̀yẹ́ ara wa láà ń yẹ̀yẹ́ wọn àwọn bàbá tí wọ́n ti gba sàádà lọ́dọ̀ Ọlọ́run tí ó sì kankan mọ́ kálukú wa ń da gbogbo ẹ̀rù bàbá láàsinmi ẹnì kí wèrè kọ́kàn tó jù kan sáyé ni bàbá láàsinmi ètí ń jẹ́ ọmọ rí bẹ́ẹ̀ láì fún afọlọ́pàá múra wa bá káwọn èèyàn máa ṣẹ̀wọ̀n ìjọ wọn bá ti gbẹ́ nìkan wọ́n sì gbọ́n ẹlẹ́rìí bá ti wí wóró wóró dátó rí pé tí ń gbó orun pẹ́ọ́dà ìgbé wọn fẹ́ wá mú yí o yóò kó nú ọkọ̀ mi lọ lúhùn ní lọ́ọ̀bẹ̀ wọn nù ẹ̀rọ̀kàn má bínú ẹnu ló gbé mi ẹ̀rọ̀kàn má bínú àwọn tó wọ́n wà ní àwọ̀ ọgbà ẹ̀bẹ̀ tó wá bẹ̀ báyìí lọ orí Facebook tó ti sọ̀rọ̀ lọ́ọ́ tún ṣe ẹ dákun ọ̀rọ̀ tá a mọ̀ pé bá a bá sọ tán ọlọ́pàá ó dé kí la sọ jáde ntí ọ̀dá olójú bọ́bá dùn wọn ní ẹ̀pà àwọn afáwà tó wọ́n wá dúpẹ́ fọ́lọ̀ ẹ̀yin náà lè ń yákàyákà ara yín bí ọba wá bàjẹ́ kí lẹ́fì tún sí ẹ̀sọ́n tẹ́fì tún yọ̀ sí bọ́bẹ̀ bá tẹ́ wọn ní ẹ̀ẹ́sẹ̀ ẹ̀pẹ́ ajé akọ́múyọ̀ wa wọ́n sì fi yọ̀ sí ẹ̀sìn mọ́ gbádùn ẹ̀ lọ bí ọba wá bàjẹ́ kí lẹ́fì tún sí ẹ̀yin àfáà níyọ̀ ẹ̀yin lẹ́ ń búra yín ẹ̀yin lẹ́ ń pọ̀kàn ọmọ kéwì ẹ̀yin lẹ́ ń gbé bá ń kéwì ìkékúké ní ké ẹ̀yin lẹ́ ń pọ̀kàn ọ̀gbọ́ lárúbáwá yìí ẹ̀yin lẹ́ ń pọ̀kàn ọmọ ọ̀rọ̀ ọ̀sọ̀ yìí ẹ̀yin lẹ́ ń pọ̀rọ̀ kan tutù bí omi òjò ṣé kọ́ wá gbóná nù ẹ̀wọ̀n àfa ti ń yẹ̀yẹ́ wọ́n ti ń yẹ̀yẹ́ ara wọn tí wọ́n láwọn ń yẹ̀yẹ́ àwọn bàbá àtàná ilẹ̀ ń pọ̀kàn ò ṣe tíra ọ̀kan ọ̀kọ́ tíra ẹ wo ye gbẹ̀rún àfa àti nbẹ̀láyé tí wọ́n ti lọ ẹ wo ye àwọn wàlíyé Ọlọ́run tí wọ́n ti lọ wọn ò ṣe tíra ẹ̀yọ kankan ni bàbá tí wá kọ tíra ni bàbá tí wọn kọ tíra ṣé ní tí wọ́n ní àwọn ará láyé nù àwọn àfá àkásí mẹ́dẹ́ rí pé ṣáríù kìíní kan àfá àwọn kọ́lọ́kọ́ gbogbo ń tó sọ kalẹ̀ ńgbà tó lọ ni wọ́n tó pọ̀ tí wọ́n á kọ́ fún bó o sì kọ tíra ó mú nù tẹnìkan wá nù tiẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ní mímọ̀ ẹnu wọn tó bá mà bẹ́ẹ̀ lọ́nkọ́ fún àlùbáríkà sí fún ọ parí níbi àwa dúró sínú àlùbáríkà látọrọ
bẹ́ẹ̀ là ń tọrọ àforíjìn pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ ni wá kó foríjìn wá ونستهديه bẹ́ẹ̀ là ń tọrọ àlékún mọ̀nà lọ́dọ̀ rẹ̀ ونتوكل عليه bẹ́ẹ̀ la sì gbára lé àmọ́ pé kò sí ń ta lè gbára lé má tó lè dàbí Ọlọ́hun ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ọba yìí àwa fi ń wá sọ ọ́ níbi aburú ẹ̀mí wa ẹgbẹ́ kọ́ fọgbá ẹ̀yà wa bó ṣe ṣe fún ànábì wa Muhammad àwọn ìdá téèyàn máa ń fọwọ́ ṣe kó sì gbà kó lọ́wọ́ wa. من يهده الله فهو المهتدي torí pé ntọ́lọ́run bá fi mọ̀nà irú wọn ní mọ̀nà ومن يضلل فلا هادي له ntọ́lọ́run bá sì sọnù kò sẹ́ni tó lè fi mọ̀nà mọ́ láéláé. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له lẹ́yìn ọpẹ́ wa àwa ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfọ́ Ọlọ́run ọba tí ò lórogún ni العلي ọba tó ga الكبير ọba tó tóbi. وأشهد أن محمدا عبده ورسوله àtúnwá jẹ́rìí pa Nábì wa Muhammad ó ṣe jẹ́ gbajúmọ̀ tó ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ Ọlọ́run sì ní ṣe. البشير النذير Ànábì tí ń jẹ́ olùnú nínú títí ń jẹ́ olùkìlọ̀ fún ni. والسراج المنير Ànábì tó jẹ́ ìmọ́lẹ̀ tó mọ́ gbò tó ṣe pé bẹ́ẹ̀ bá tẹ̀lé ẹ̀ ní jálù bíbi tí ọ̀dà. القائل كما قيل Ànábì tí ń sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wípọ̀ sọ. بكى رسول الله صلى الله عليه وسلم يوما wọ́n lá Ànábì yìí ń sunkún jọ kan ẹkún yìí pọ̀. فقالوا ما يبكيك يا رسول الله àwọn sàábé tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ wọ́n wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé wà Ànábì kí ló dé kí ní ń pọ́ lẹ́kún. قال Ànábì wá ń fún wọn lésì. اشتقت لأحبابي Ànábì ní ha ẹ̀ ń jẹ́ra àwọn olólùfẹ́ mi ni. قوم يؤمنون àwọn kan tó ṣe yí pé wọ́n nígbàgbọ́ pẹ̀lú mi. قوم يؤمنون àwọn kan tó ṣe pé wọ́n ní àjọ kan àwọn àjọ kan tó ṣe pé wọ́n nígbàgbọ́ bí pẹ̀lú èmi Ànábì. ولم يروني àmọ́ wọn ò ní rí mi ń ti lọ tán kí wọ́n tó dé wọ́n máa fẹ́ mi wọ́n máa fẹ́ gbọ́rọ̀ mi wọ́n máa fẹ́ tẹ̀lé mi àwọn ní ń jẹ̀ra wọn. صلوا على رسول الكريم wọ́n ní ẹjẹ́ tọrọ ìkẹ́yìgẹ̀ fojúṣẹ́ ńlá alápọ̀nlé ni. أما بعد lẹ́yìn náà عباد الله gbogbo àwọn ẹrú sí Ọlọ́run خطبتنا اليوم ọ̀rọ̀ àwọn bàbá wa ní jímà tòní تدل على تنبيه العلماء yóò máa dá lórí ìtanijí àwọn àfáà kátara wa jí. إن الحياة àwọn bàbá wa ní ìsẹ̀mí tẹ́ ń lò yìí tẹ́ rí yìí لكلنا موقوتة طوعا وكرها fún gbogbo àwa tá a wà nù rẹ̀ ọlásìkò tá a lòdà ọ̀fẹ́ ọkọ̀ déédéé tí wọ́n ló lò náà ló lò. سنمضي من الدنيا ọ padà gbogbo wa lápadà lọ́nà ayé ẹ̀ńtọ́ ra mọ́tò bọ̀gìnì ọ lọ ẹ̀ńtọ́ kọ́lé ńlá yọ lọ ẹ̀ńtọ́ rí jẹ tí ò rí jẹ kálukú wa náà láfàáyé lẹ̀. الأول من تنبيه àwọn bàbá wa ní àkọ́kọ́ nínú ìtanijí tá àkọ́kọ́ ṣe fúnra wa. أحسن نيتك wọ́n ní ó jẹ́ ká nìyẹn rẹ̀ ọ́ dáa ìwọ àfáà jẹ́ ká nìyẹn rẹ̀ ọ́ dáa. قلبك ọkàn rẹ tó ṣe pé inú ọkàn làníyàn ń gbé jẹ́ kó náà dájọ́ kàn rí ọmọ. كما قال حكيم gẹ́gẹ́ bọ́jọ́ ọ̀gbọ́n kan ṣe ń sọ لا تخاف ọ̀jọ̀gbọ́n náà ní má páyà o من سواد الليل pẹ̀lú pé òru dúdú ọmọ gbé òru lásán ni ẹnìkan kan ọwá ṣe bẹ́ẹ̀ yẹn ń bọ̀ wá má páyà yìí pé òru dúdú ولكن àmọ́ o خاف من سواد القلوب ìtọ́ páyà ni ọlọ́kàn dúdú èèyàn torí pé ọlọ́kàn dúdú ní máa ń ṣiṣẹ́ nù òkùnkùn dúdú kò lè fara nìyàn kò lè ṣe ọ́njàmbá òkùnkùn dúdú ò lè jí ọgbẹ́ nú òkùnkùn àmọ́ ọlọ́kàn dúdú òun ni ó ṣiṣẹ́ nú òkùnkùn dúdú. فسواد الليل ẹ wá rí òkùnkùn dúdú òru سيذهب مع الفجر kò sí bó ṣe lè kùn tó yóò lọ bálìfájàrí bá ti dé yóò sì tẹ̀lé àlìfájàrí lọ. ولكن àmọ́ o سواد القلوب ọlọ́kàn dúdú èèyàn سواد القلوب
ọkàn dúdú àwọn ọlọ́kàn dúdú la fajra lahu kò sí àlìfájàrí kan bálìfájàrí dé yóò tún lọ yóò bá yóò tún lọ yóò bá ọkàn rẹ̀ ọmọ dúdú náà ni. fal ulama'u al-yawm àwọn bàbá wa láwọn àfáà tó ní ma baluna wọ́n ní kí ni ń ṣe wà kí là ní farabalẹ̀ sí ma baluna kí ló dé tó ṣe pé ọ̀rọ̀ tí ọ̀dẹnu wa ni ó ti máa jáde ma baluna kí ló dé tó ṣe pé ìwà tí wọn gbọdọ̀ ká mọ́ wà àfáà ni wọ́n ń ká mọ́ wa lọ́wọ́ ma baluna kí ló dé tó ṣe wípé ọ̀tẹ̀ tó ṣe wípé èèyàn gbọdọ̀ bá àfáà ń bẹ̀ àfáà gangan ni ó pilẹ̀ rẹ̀ ma baluna kí ló dé kí ló náwó tẹ̀ wá ma baluna kí ló ṣubú tẹ̀ wá tó ṣe wípé gbogbo ń ta kẹ́nu àlùkùránì nínú àdífì ọ̀kankan wá sí àwọn àfáà láǹfààní mọ́ walakin ma ahjabtu ala ikhtilafina àwọn bàbá wọn ní àmọ́ àwọn òṣè mọ̀ lórí pé bá àfáà yìí apá ṣe wà láàrin wa ṣé tí ẹ ń ṣe tèmi tó léyìí ṣé tí ẹ ń ṣe tèmi tọ̀hún ṣé tí ẹ ń ṣe tèmi tìyín wọ́n ní àwọn òṣè máa ń pa rẹ̀. وقد قال رسول الله صلى الله عليه وسلم wọ́n lá Nábì wa Muhammad ìkí ọlọ́run ọlọ́run kọ́ máa bá ó sì ti sọ báyìí kalẹ̀ pé سيأتي زمان على الناس ó nígbà kan bọ̀ wá báwọn èèyàn سيأتي ń bọ̀ على الناس الزمان ìgbà kan bọ̀ wá báwọn èèyàn يفرون من العلماء àwọn èèyàn máa sá fáwọn àfáà ṣé wọ́n ti máa sá fún wa nínú karamakallah ẹwùjọ́ta náà bí ti wí kalẹ̀ wọ́n ti ń sá fún wa nínú àwọn kan bẹ ara wa náà ni wọ́n àáfáà ni wọ́n bá bá yín pẹ́lá wọn ní sálámà sí wọ́n ní ẹ̀yẹ sí ara wọn àáfáà náà nù àwọn tí ọwá kí nǹkan kan máa bẹ àfáà náà sì làwọn náà àwọn kan mẹ́wàá ní mọ́sálásí lẹ́yìn àwọn ekírun bẹ́ ajínú bẹ́ torí mọ̀ yí sára wa níbi mọ́sálásí tí yí tẹ̀ wá lọ sí Allahu Akbar lẹ́ wíbẹ̀ ni Allah àbí Allahu Qalilu lẹ́ wíbẹ̀ ni bẹ́ẹ̀ bá ń ṣe ìkàwà kan ní àwọn ìlú ìjòkó wọn torí ìṣesí wọn bá ti wá mú ìṣesí wo ni ti yín títí wọ ọ̀bá mú ìṣesí wo ni ti wá títí yín ọ̀bá mú àjọ ń lo fóònù bẹ́ẹ̀ni àjọ ń wọṣọ àjọ ń jẹun kò sí ìtaari tó fi kàkàn bu àmàlánú yín o tọ́rọ àrí yí tẹ́ ń jẹun o ó ṣe wá di pé àyè sára kan náà Ànábì ti sọ̀kalẹ̀ sallallahu alaihi wasallam nítorí tí ṣòkòtò tèmi wá débi èyí kókósẹ̀ ni mo tó wá di pé ní sára yín ìwọ rí Ànábì ni ṣe èékún ṣòkòtò rẹ̀ dé ni irú aṣọ owó gan ni tẹ́lọ̀ owó lọ́wọ́ra tó fi débi èékún tí ṣòkòtò fi wá ṣe tó fẹ́ ètò wọn sá fẹ́ sí kálukú létílé ìkálukú ń gbé kí gbogbo àwọn bàbá tàà sì tẹ̀lé tàbọ̀ láwọn bẹ lọ́wọ́ yìí ṣòkòtò wọn ẹbá ń rí wọn kọ̀ wọ́lẹ̀ àmọ́ déédéé bí tí wà ti rí ìran tí wọn náà bẹ́ẹ̀ Ànábì tí wá wí kalẹ̀ sallallahu alaihi wasallam sayati zamanun ala an-nasi yafirruna min al-ulama Ànábì nígbà kan bọ̀ wá báwọn èèyàn tó ṣe pé wọ́n máa sábà wọn àfáà kama yafirru al-ghanamu min ad-dhib gẹ́gẹ́ bí àgùntàn ṣe máa sá fún kòókò bẹ́ẹ̀ náà ni wọ́n máa sá fáwọn àfáà ibtilahumullahu bi thalathatin ashiya' Ànábì ní bọ́bá ti wá tásìkò náà bá ti wá dé gbogbo àwọn tásìkò náà bá bá láyé Ọlọ́run ó dán wọn wò pẹ̀lú nǹkan mẹ́ta sáàmà yípo kírùn mọ́ o lè ní ṣe rí mọ́sálásí ti bẹ̀rún èmi kírùn bẹ́ kò sí nǹkankan Ọlọ́run wọ́n jẹ́ àmọ́ kálukú sí kálukú ni Ànábì Ìsá ó níjọ tiẹ̀ alayhi salatu wassalam Mùsá ó níjọ tiẹ̀ alayhi salatu wassalam àyíbẹ̀ ẹ̀kọ́ ni akramakallah kátó wá bá Ànábì Muhammad Ọlọ́run wá darí gbogbo ìsìlọ́lọ́
kálukú àwọn ànábì Ọlọ́run ni wọ́n níjọ tiwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní kálukú ọmọ níjọ tiẹ̀ ọ̀lẹ́ ni ó fẹ́ràn rẹ ọ̀lẹ́ tó ìgbé wọ̀ bá ń sọ̀rọ̀ inú yóò sì dùn bẹ́ẹ̀ náà lọ́ọ̀lẹ́ tó ìgbé bọ̀ ń bá ń sọ̀rọ̀ ní mi ò láìkí ẹ kò sí ìyà ń bẹ̀ kọ́ láìkí rẹ ní ẹ sì máa bí ẹlòmíì pé kí ló dé tó fi láyé mi ò pa kankan pọ̀ mi ò kà láìkí wọn. ẹni afẹ́ lọ́rọ̀ rẹ mọ́ bínú o mọ́ bínú. ìmáàmù mọ́ bínú pé lágbájá lóhun ò kírun lọ́dọ̀ rẹ mọ́ èyí ṣe tó fi bínú ìtọ́ ọmọ abẹ lọ́hun ni pé Ọlọ́run sábà fi ọ sí sábàbí pé kò ní kírun mọ́. kò burú kéèyàn jẹ́ Tìjàníyà kó tún jẹ́ Kàdìríyà kìrámàgálà kò burú kò lẹ́sẹ̀ kò burú kó jẹ́ Ansarul Islam kó tún jẹ́ Nawairudeen kó tún jẹ́ Nasfat kó tún jẹ́ Kọ̀ríbù kò burú rárá ò lẹ́sẹ̀ bẹ́ẹ̀ni èsì ẹ̀ kírun ni èmi ò ti kírun mọ́ èmi ò kírun ní mọ́sálásí wọn bẹ̀ wọn ní kọ̀ wọ́ báyìí wọn ní mọ́sálásí wọn kọ̀ wọ́ ọwọ́ bá wa wọ̀ mọ́sálásí wọ́ báyìí gbogbo mọ́sálásí àwọn bàbá wa tá àti ń kírun láwọn bàbá dáadáa àwọn olùbẹ̀rù Ọlọ́run tá àríláyé mọ́ lónìí èwo rọ́wọ́ ebi ń bẹ̀ẹ́ dé pẹ̀lú àwọn kéwúrá dáadáa iná rẹ̀ tún pé yíhun dé mọ́sálásí wọn kò bẹ́ǹkì ìjáwó kírun ń bẹ̀ àwọn ò ní wọ́ bí ó ti wà ní kọ́nà bọ́lọ́n bá tún gbásì gidé tá a bá ń bẹnu ayé bá tún kọ́ mi kò ní wọ́ ṣé mọ́sálásí jímọ̀ ọjà sọ wọ́ ni ṣé wọ́n wọ́ mọ́sálásí ṣé wọ́n alímì ṣé wọ́n wọ́ ni èyí tá a mọ̀ bẹ lọ́hùn ni pé bọ́ ọba lò kírun nítorí pé mọ́sálásí wa àwọ̀ n kò sí nǹkan kan a mọ̀ wá bẹ lọ́hùn ọlọ́mọ fi aṣọ sábà bí aburú fún ọ pé èmi ò ti kírun wọn pẹ̀lú nígbà èmi lọ mọ́sálásí máa ń gbà àwọn ọ̀wọ́ sáà máa lọ kírun bí wọ́n ti wọ́ ní mọ́sálásí ọwọ́ ni wọ́n ń wági bọ́bá yìí pé mọ́sálásí wíwọ́ ni wọ́n ń wági lọ́ọ̀kì èyí ṣe ẹ̀kírun lọ́nà ẹ̀yìn ìkírun bẹ̀ wọ́n ni ẹgbẹ́ yẹn bá wọṣọ tó yẹ pé kò ní apá wọ́n lè yàn jáde ni máa lọ bí tó yẹ pé bọ́ọ̀ bá wọ singlet lásán wọn ò ní lé ọ ń bẹ̀ máa lọ. ẹn tó sọ̀rọ̀ fẹ́ jẹ́ káàsì Ọlọ́run hàn lára rẹ ni kò ní ìjà dání kọ́dà kò mú àkírẹ ẹni dání. akérèmọ́gàlà ìwọ òjẹ́jẹ́ àmọ́ wa nù níjọ́ta àti ń bẹ ní alẹ́mì sáré Ọlọ́run ti kọ́ pé wo àsọ̀rọ̀ pọ̀ mú èsì jàmọ́ wa nù. kàtàbà kí wọ́n sì bí ní pọ̀ kò pé ká ṣe pọ̀ wàlẹ́ iṣẹ́ ìṣe Ọlọ́run o àfáà tó bá gbọ́ Ọlọ́run yé kọ́dà kò ní bínú kì í bá mi ṣe wọ́n ìgbó bí wà níbà ẹbí sì ní wà bá àfáà mọ́ bínú àwọn ẹbí ànẹ́bí ọba ṣe sallallahu alaihi wasallam àwọn ẹbí ànẹ́bí ọba ṣe wọ́n mú lọ́ta ni ànẹ́bí ní ń fà wọ́n mọ́ra ti pa wọn ò sì gbọ́ náà èyí tó ṣe rí ibú nù wọ́n ṣe rí ibú ebi nù wọn ni tàbá tí àdá àbí làábì kẹrẹmọdọlọ ebi fámílì ànẹ́bí ni ẹ̀wọ̀n dáhùn ni tàbá tí àdá àbí làábì ọ̀rọ̀ tí ọ̀dá ni Ọlọ́run bínú ni má bínú pé lágbájá ó ní wọn ò kírun mọ́sálásí yín mọ́ ẹ̀ta jàbẹ̀ lọ́hùn kọ́ mọ́ fi ìrun lẹ̀ o lè mọ́ kírun bí o lè lọ sí roundabout ọmọdá ní mọ́sálásí àfáà wa ìmọ̀ọ́mọ́ ọlọ́kà ọlọ́mọ alábàríkà rẹ̀ lọ́ọ́ kírun ń bẹ̀ kò sí nǹkan kan ọba tó kírun tẹ́tẹ́ sálámà ó tún dámárúwá dúró ògbólówó kò sí nǹkan kan àfá yẹn bí mọ̀ ọlọ́wọ̀ ọba sílá rẹ̀ tí ó sì ní mọ́nì ní ẹmà ábínú pé rí èkì kéèkì mọ́tàlá ẹ̀wò ẹ̀yìn tí ẹjọ́ kò ìṣẹ́ aláàgbò pè yí ni ibọ́nà lẹ́wà sí bẹ́ẹ̀ ni aláàgbò pè yí mú ẹ̀ sì tí ìdé tánìsì tó kéèyàn ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni sayati alanazi zamanu ìgbà kan bọ̀ wá bẹ́yẹ èèyàn yafirruna min al-ulama àwọn èèyàn ma sábà wọn àfá kama yafirru al-ganamu min adh-dhib gẹ́gẹ́ bí àgùntàn ṣe máa sá fún kòkò ìgbẹ́ má pa mí jẹ ò bẹ́ẹ̀ làwọn èèyàn ma sá Allahu bi thalathatin ashya Ọlọ́run wà dẹ́ wọn wò pẹ̀lú nǹkan mẹ́ta básìkò náà bá dé al-awwal àkọ́kọ́ ẹ̀ yurfa'u al-barakata min amwalihim Ọlọ́run ni gbogbo owó tó wà lórílẹ̀ àlùbáríkò ní sínú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ kó tírílíọ̀nù ju àlùbáríkò ní sínú ẹ̀ bẹ́ẹ̀ kó mílíọ̀nù ju àlùbáríkò ní sínú ẹ̀
bẹ́ẹ̀ kó thousands jọ àlùbárí kò ní sínú ẹ̀. wàfáàní ẹlẹ́ẹ̀kejì sallallahu alayhim sultanan yahiran. ọlọ́wọ́ wa sọ àwọn ọlọ́lá kan sáàrin wọn tó ṣe yí pé àwọn ọlọ́lọ́fò ọlọ́lá rédèrèdè ọlọ́lá jákujáku ọlọ́lá ránwọ̀rànwọ̀ iná lọ́lọ́wọ́ sọ kẹ́sàárín wọn jọ náà. àwọn tí wọ́n ní náà ní ẹ̀sìn ọlọ́run la ilaha illallah. wọ́n lówó tó yẹ kó fi ṣètò ọlọ́run wọ́n sì níbi ṣètò ọlọ́run wọ́n sì lọ kọ́ òtẹ́ẹ̀lì wọ́n mọ̀ kọ́ club yóò jù wọ́n sí yín láàrin bẹ́ẹ̀ ń kú lọ kò ní ràn yín lọ́wọ́ fún yín yọ bóde báyìí tó ń pè pọ̀dá yọ pírísàn náà ni wọ́n wá ń pè mọ́sàgbèsè pẹ̀kẹ́ lọ́sibítù ni wọ́n wá ń pè kálọ̀ ọmú 2.5 million wáyé pẹ̀tọ̀ ẹlọ́wọ́n sàánú owó tí ó 2.5 million sì ń bẹ lọ́wọ́ ẹ̀tọ́ ìpẹ́ta bá ní kọ́ máa dá kalẹ̀ pé 2.5 yóò yọ 1 billion 2.5 ní owó tó ní. la ilaha illallah. òun ni ọ̀sánú yìí irú àwọn ọlọ́lá bí ọlọ́wọ́ wà fún sáyé ṣé kò ti sínú ayé nísìn. bẹ́ẹ̀ni. àwọn àfa ìtọ́yẹ kárán àárín ìjà là ń jà kí ràn yìí bàbá wo ìṣègbè bàbá yín ìṣègbè bàbá wa ní ọdún kìíní wọ́n bí bàbá yín ọmọ oṣù mẹ́jọ sì wọ́n lọ pìtàn bàbá aláàdọ́rin ọdún ẹwà ìrí kan sí kan ẹwà ìrántọ́ kan ọmọ oṣù mẹ́ta nìkan ò sì mọ bàbá tí ẹ gan à ń lọ sọ́tà àwọn àgbàlagbà tí wọ́n ti lọ ẹ̀bá abádà ń sinmi o pé àwùjọ àfà àtúndá ìdá àwọn àtúngbádùn lọ́wọ́ wèrè kan tún ju ọ̀rọ̀ kan sáyé ní láìbà tó máa fà á ní wọ́n bá tó máa ta kọ́tìnì onídùn sẹ́ńkùnlé assalamu alaikum wa rahmatullah 1923 ni wọ́n bí níjò ni wọ́n bí yà á tiẹ̀ tó ń sọ́tà wọn wà ní iye ọlọ́run tó ń sọ iye ọdún tí wọ́n bí wọn how old are you yourself. àbíkẹ́yìn bá ń gọ́ọ̀rọ̀ ẹlòmí ìbẹ̀ tí ruwa yìí kúnlẹ̀ fún kìí ṣe pọ́jú wa lọ́ba ipò tó wà láàfin kúnlẹ̀ bá ẹni kò tó wa lọ́jọ́ erí ti pẹ́ aráyé lò jura wa lọ ní ẹni o ẹlòmí ò tó wa ní sin tí wọ́n pàṣẹ kẹta ara bí jẹkújẹ wọ́n jẹ wọ́n pa mí ìwọ̀n náà kí n tọ́ ń wá kí n náà fẹ́ pa ọ́ jẹjẹkújẹ mọ̀jẹ̀rí asínrín ẹgbẹ́rí ológbò àtẹsẹ̀ pàǹgbá ọ̀pá gbogbo ẹ̀pọ̀ wọ́n ń jó fún ọ wọ́n ní ọmọ fi mú kọ ọ̀rọ̀ ayé gbé ọ̀rọ̀ ayé lò wọ́n ní ẹ̀lọ abẹ́rẹ́ wọ́n tún rọ̀ wọ́n tún kúnná kí ló dé ọjọ́ padà gún ọ̀hún kùn ọ́ padà kútọ̀ ọ̀fẹ́ kúnná ni ẹlọ ìgò ohun kó kúnná ẹlọ ìgò ní kó kúnná ńgbò tó kúnná tán wọ́n tún wá jọ èyí tí wọ́n tún jọ wọ́n tún rọ ọ̀hún náà wọ́n tún jọ èyí tí kò fi sí kankan wọ́n á ní ọmọ fi mú kọ. yọ lọ wáyé náà kan ni kí n gbogbo wọ̀nyí ọba tó lè gbọ́ wọn ni lillahil mulk gbogbo ọlá ọwọ́ ẹ̀ lọ́wọ́ àti ẹ̀ ò sì ní bọ́ ọlá gbogbo wa bọ̀ ìfẹ́ gbogbo wa bọ̀ ayé gbogbo wa bọ̀ wọ́n ní káà bàbá máa wọlé ẹ̀ ní wọlé mọ́jọ́ kan à ń ṣe ewu àwọn bọ̀ ní ẹ̀ ní bọ̀ mọ́jọ́ kan àfọwọ́ àṣìwá náà wọ́n dé yìí ó ní dé mọ́jọ́ kan àfọwọ́ àṣì mi wọ́n tún mọ́ kó dé wá dà wá wọ ayé mọ́yà tó báyìí àwùjọ àfọ́ àwa kan à ń búra wa ń sọ tí ó dá sáwọn tó fọlọ́mù mọ̀ wá à ń yẹ̀yẹ́ ara wa láà ń yẹ̀yẹ́ wọn àwọn bàbá tí wọ́n ti gba sàádà lọ́dọ̀ Ọlọ́run tí ó sì kankan mọ́ kálukú wa ń da gbogbo ẹ̀rú bàbá láàsinmi ẹni tí gbèrè kan tó jù kan sáyé ni dábàdà sinmi ẹ tí ń jí ọmọ rí bẹ́ẹ̀ láì mọ́ ọlọ́pàá múra wa káwọn èèyàn máa ṣẹ̀wọ̀n níjọ́ wọn bá ti gbẹ́ nìkan wọ́n sì gbọ́n tẹ́lẹ̀ bá ti wí wòròwòrò tó rí pé ní tí ń gbòòrùn pé ọ̀dà ìgbé wọn fẹ́ wá mú yìí o yóò kó nú ọkọ̀ mi ń lọ lúhùn ní lọ bẹ́ẹ̀ wọ́n nù ẹ̀rọ kan má bínú ẹni ló gbé mi ẹ̀rọ kan má bínú àwọn tó wọ́n wà ní àwọ̀ ọgbà ẹ̀bẹ̀ tó wá bẹ̀ báyìí lọ orí Facebook tó ti sọ̀rọ̀ lọ́ọ́ tún sí ẹ dákun ọ̀rọ̀ tá a mọ̀ pé bá a bá sọ tán ọlọ́pàá ó dé kí la sọ jáde tí ọ̀dá olójú àkìmọ́lẹ̀ ọ̀n sọ àwọn èèyàn wá ń sábà wọn àbá yakhrujuna mina dunya bila imani gbogbo wọn máa jáde láyé lásìkò náà kò ní sí ìmánì kan lára wọn faqad karramuna Allahu wa rasuluhu
àwọn àfáà ní ẹwọ ọ̀rọ̀ tá ànẹ́bì sọ ohun ọlọ́run pa àwọn àfáà lé ànẹ́bì sì pa àwọn àfáà lé àwọn àfáà tòní ni wọn kún ara wọn lé bábá àwọn tàná ṣe kún ara wọn lé. anna al-ulama'a hum warathatul anbiya. torí pé ànẹ́bì sọ wípé àwọn àfáà àwọn ni wọ́n jogún àwọn ànẹ́bì ọlọ́run ẹnu wọn lẹ́tì gbọ́ ẹ máa kírun ẹnu wọn lẹ́tì gbọ́ ẹ máa gbààwẹ̀ ẹnu wọn lẹ́tì gbọ́ ẹ máa ṣe dáadáa táwọn náà ti ń ṣe dáadáa wo ní ń bẹ lọ́wọ́ àwọn àfáà tòní dáadáa wo ni ẹ bá di pé nísìn báwọn bá pè wọ́n wá sí òótọ́ lọ ń bọ̀ wá sọ wọn sì ní pè ọ́ ẹni tí wọ́n di pé yọ́ mọ̀ ẹ̀yìn àwọn yọ́ mọ̀ pé bẹ́ẹ̀ yíò ní wọ́n pè bẹ́ẹ̀ sì ni Al-Qur'ani òótọ́ ni kò sí rọ́nú ẹ̀ لماذا اختص الرسول العلماء بصفة ورثة الأنبياء wọ́n ní èéṣe tá nẹ́bí fi wá lo sífà tó lo ìròyìn pé àwọn àfáà ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run wọ́n ní kí ló dé tá nẹ́bí wí fi wí bẹ́ẹ̀. فإن العالم يورث النبي في أخلاقه. wọ́n nítorí pé àfáà ó gbọ́dọ̀ jogún ànábì níbi ìwà tá ànábì níní. ṣé wà ànábì wà ń bẹ lọ́wọ́ gbogbo wa àtẹ̀mí àtẹ̀yìn àwọn àfáà àwa zamani tòní nígbàtí ń sọ̀rọ̀ lórí rédíò lánàá mo ní ẹ̀yin bàbá jẹ́ ń bẹ́lẹ̀ ẹ̀yìn kọ́ àwọn àfáà bíi tèmi báyìí bẹ́ẹ̀ ni àwọn là ń tákù lónìí kí lápẹ́yìn sí èwo lórí sáńbọ́ọ̀dù nù yín pé àfáà ajíjọlá nàbì yànà lé ẹ̀yìn kẹwàá èwo nínú yín kò sí olópèrè láyé aré yọrùn òmí ní aráyé rọrùn lòun ó rọ́ ọwọ́ ìṣẹ́ tán ní ẹlọ wá àgbọn méjìlá wá àti ìgbẹ́ irin tó ṣẹ̀ṣẹ̀ yà ń bọ̀ láwá yìí dé ìgbẹ́ irin tó ṣẹ̀ṣẹ̀ yà kálukú wá ń kúrò kíran ẹ̀yìn afẹ́kọ́lé yìí náà ní ilé ńláńlá lábẹ́ kọ́lé fún ó débẹ̀ kó pèsè ilé nì tí gbélé mì kò sí ilé tó gbélé mì ilé náà nílé sì ń jẹ́ bí kálukú ti rówó ní òsìrò ẹ̀wájú ọlọ́jọ́ kìíyàmà àti ọ̀tọ́ sì tẹ́ ẹ̀ mílẹ̀ tàwádùn nínú tẹ́ríbà nẹ́bí sá ọ wà lára àfá wà hubbul masakin ká nífẹ̀ẹ́ àtẹ́wọ́gbọ́ rẹ sọ wà lára àfá mọ́ wà husnul khulq ìwà dáadáa wípé báwọn alájí ṣe rínú bí wọ́n ṣe rínú sọ wà bẹ́ẹ̀ mọ́ wal hilm ká ní farada sọ wà lára àfá bẹ́ẹ̀ sabru ká ní sùúrù bí tí bàbá wa alájí àgbà ala al masa'ib wal mata' lórí àwọn àdánwò tó bá kàyàn àti ìdààmú tó bá wọlé dé sọ wà lára àwọn àfá àtòní mọ́. li'anna khulq muhammadin sallallahu alayhi wa sallam al-qur'an liqawli. wọ́n wá ní táwọn fi ka gbogbo eléyìí kalẹ̀ nítorí pé ìwà nábì wa Muhammad bí Kùránì ṣe ní ọmọ ṣe bẹ́ẹ̀ náà ló ṣe bí Kùránì ṣe ní ọmọ ṣe náà ló ní ó ṣe qawlillahi ta'ala pẹ̀lú gbólóhùn Ọlọ́run tí ń sọ báyìí pé wa innahu la'ala khuluqin 'azim. dájúdájú ànábì wa Muhammad òun ní fi níwà tó ga jù tó dáa jù tó rẹwà jù. wa qila aidan wọ́n wá báyìí lẹ́ẹ̀kan كان النبي صلى الله عليه وسلم ولا النبي محمد طويل الصمت ó jẹ́ nìkan tí máa ń dákẹ́ púpọ̀ mo lè sọ yìí وكثير الذكر yóò sì jẹ́ nìkan tí máa ń rántí Ọlọ́run púpọ̀ bó bá jókòó yóò máa rántí Ọlọ́run ni وقليل الضحك ó sì máa ń rẹ́rìn díẹ̀ kìí ṣe kàkàkàkàkàkà ودائم التبسم ọwọ́ adún ní mọ́kọ́ máa rẹ́rìn músẹ́ ẹni tẹ́yìn ò ní jáde أيا علماء اليوم wọ́n lẹ́yìn àfáà tó ní إن لم تستطع قول الحق wọ́n bá lágbára láti ṣe lọ sọ̀rọ̀ òdodo káyé gbọ́ فلا تسفق للباطل má tún dábàjẹ́ lẹ̀ mọ́ má tún dúró bí ìbàjẹ́ mọ́ má jẹ́ wọ́n kábàjẹ́ mọ́ ọ lọ́wọ́ mọ́. وللكلام آداب wọ́n wá láwọn ọ̀rọ̀ tá a máa ń sọ ohun ọ̀rọ̀ ní ẹ̀kọ́ láwọn ẹ̀kọ́ lóríṣiríṣi كقول الحكيم gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan ti ń sọ إذا سئل عنه عن الإنسان العاقل nígbàtí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ yí pé talent tó ní làákàyè talèyàn tó ní làákàyè فقال
ọ̀jọ̀gbọ́n wa ń dá wọn lóhùn. huwa alladhi ya'lam mata yatakallam. ó ní ọ̀jọ̀gbọ́n yẹn ta lè ló ní làákàyè òun lẹ́ni tó ṣe yí pé ọmọ ìgbà tó yẹ kó sọ̀rọ̀. wa kayfa yatakallam. bóun ni ó ti gbọ́rọ̀ kalẹ̀ ọmọ. wa ma'a man yatakallam. kódà bó bá fẹ́ fi ọ̀rọ̀ hàn ẹlòmíì ọmọ ẹni tí wọ́n fọ̀rọ̀ hàn yí pé tọ̀ gbọ́rọ̀ ìṣọwọ́. torí gbogbo ọ̀rọ̀ káàbí Akramakallah. gbogbo èèyàn kọ́ náà fọ̀rọ̀ hàn ọmọ adama burúkú wọ̀ gbogbo èèyàn kọ́ náà fọ̀rọ̀ hàn ọlẹ́ni tá a fọ̀rọ̀ hàn bẹ́ẹ̀ bá fàtẹ́kùn tẹ́lẹ̀ mi lọ́wọ́ lásán pé ó ti àsọ̀rọ̀ báyìí saka Buhari ti àfàtẹ́kùn sí mi lọ́wọ́ ọmọ rẹ̀ mọ̀ isa ẹ̀wẹ̀ ta ṣe yíò lọ́wọ́ bọ́rọ̀ hàn wọ́n bá yé rẹ jẹ́ o. wọ́n fọ̀rọ̀ hàn lómi wọ́n ti sọ̀rọ̀ lẹ́gbẹ̀rẹ̀ ẹni èmi ẹ̀gbọ́n kan ìgbọ́n pa rẹ̀ ó ti sọ̀rọ̀ òun fẹ́ ni àmọ́ jálá sírí kìí ṣe tí tú àṣírí wọ́n máa tú àṣírí ọmọnìkejì o wọ́n bá ń tú àṣírí ọmọnìkejì àṣírí ò ní gbóǹjọ́ kìámà kẹ́yìn ọkà wọn dákẹ́ ní èmi náà mọ́ bá wọn páànù wọn tí atẹ́kùn ká lọ ebí mi tí mo ra fún wọn ni ẹ máa ṣe ìjọ náà èmi ló lówó lọ́wọ́ ni. èmi tí mo ṣe ní ẹ̀yìn Ẹ̀yin lẹ́sí lẹ́sí. a sì ń bí gbọ́nà olóbòun láti rí tọ́n wá ní ọlọ́run náà kọ́ lóbòun èmi tí mo bá wọn kan gbọ́nà olóbòun náà èmi mọ́ kan fún wọn ní gbogbo ayé lọ́gbọ́gbòun lọ́kàn ṣe ìwọ gan tọ́ọ̀kan owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣé wọ́n ló sí fún ara rẹ̀ àbí gbogbo lọ́kúlọ́tọ́ lọ ọlọ́pọ̀ mọ́ra wọn tó ń tan rẹ̀ ṣe sẹ́wọ̀n ló ní oró ó ní bára bá ti jí láàárọ̀ tàbí jẹun tàbí ìdí àtọ̀ díẹ̀ sọ báyìí déédéé rí agolísì látọ̀ sọ báyìí a wà á fẹ́ bú lò ó tọ́ wọ́n ní ẹbúgbó à ń gbọ́ rí rédíò à ń gbọ́ bí wà mọ́mọ́ dáwọn àfáwọn ni lóhùn ayé ti sún kọjá ayé ti lóore sún àwọn àfáà táwọn ò sún ayé ti sún kọjá báhùn dásẹ́nu kò fi kìíní tọ̀ ọ̀ríjínà nù ẹgbẹ́ wọn tí wọ́n bá ní ra wa ọba ti ẹ̀jẹ̀ ọlọ́lọ́mẹ́ni rẹ̀. ọlọ́lọ́mẹ́ni rẹ̀ níwọ̀n náà bá dẹni tí kò gbogbo ló nǹkan gbogbo àṣùbá lẹ́yìn wọ́n tó kí Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar wọ́n tó kí tán láàárọ̀ wọ́n tó wà lọ́wọ́ fi kìíní lo kìíní àmìrí àsínrín ìrí pẹ́pẹ́yẹ tó wọ́n èsùn wọ́n yẹ́ tún wá rógùn oorun fún ọ èyí ológbò ìrí asínrín ìrù asínrín ìfun asínrín ìfun òkété ọ̀pọ̀lọ̀ tí mọ́tò tẹ̀ pa lérí títì àwọn mọ́tò dàjá náà wọ́n náà àfá àwọn ní kálọ̀ wọ́n ní ọ̀hún ní kálọ̀ ha wá àwọn tó wá gbé sọ́bì lọ́wọ́ àwọn ará àdúgbò ń pè àwọn sọ́ọ̀mẹ́lì ní sọ́yìn express ẹ̀yìn ọmọ yìí dáhùn yìí sí àjàgbé ṣe pèhó wọ́n wá ń pè ẹlé wọn kú ohun àfá àwọn ní kálọ̀ ha wá ẹwà kú ní tó bá àfá ní ẹ̀ha ọ̀pọ̀lọ́ tí mọ́tò ti tẹ̀ ẹ dákun mọ́tò tẹ ọ̀pọ̀lọ́ wọ́n wà fi ṣe nǹkan fún wọn ó yẹ kó yí ọ pé kọ̀ǹténà ni ó pa ọ́ láyé mọ́tò tẹ ọ̀pọ̀lọ́ wọ́n bá ní káwọn ọmọ kí wọ́n lọ wọ́n wà fi ṣe nǹkan fún wọn ìwọ ọmọ pọn alá ọmọ pọn jẹ àwọn ẹ dákun bá ti ń ṣe nù gbogbo aláǹgbà lọ́dọ̀ anú lílẹ̀ o àmà èyí tí inú oòrùn pọ̀ àbámọ̀ èyí tí inú oòrùn èyí tí bá sì ti lérí báyìí ẹ máa pa èyí tí ń lérí sọ pé wọ́n ó ṣe nǹkan nù àwọn ń tara wa jẹ gbogbo nǹkan síkùn tó bá wá yá tí bá wá ń dọmọ bí àádọ́ta ọdún tán ikùn wọn máa wú wọ́n máa gbé kọ́lọ̀ ṣe síkáànì lọ́ọ́ ya ẹ́sírè lọ́ọ́ ṣe kínní gbogbo wọn wà wú náà ni ó padà pa ikùn ti dá dúró tẹ́lẹ̀ yọ́tọ̀ ń bẹ́ nínú ìyá rẹ̀ kí lọ jẹ́ ń bẹ̀ mo bí ọ léèrè sọ́jà sínrin mẹ́wọ̀n níbo sójà òkété mẹ́wọ̀n la ilaha illallah tó fògógóró lo nǹkan mẹ́wọ̀n ọlọ́run sì yọ apá ọyọ ọwọ́ ọlà ọwọ́ ó fi ìkànnà sí ó sì gbogbo ẹ̀ ọjẹ́ kẹ́dọ̀ ó wà níbi tó yẹ kó wà ọjẹ́ káàmù ó wà níbi tó yẹ kó wà ọjẹ́ kífùn ó wà níbi tó yẹ kó wà gbogbo wọn sì dúró tira wọn kálukú sì ń wá ń ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bọ́kàn bá fi lè dáṣẹ́ dúró pínrín òkè yíyá
inú ìyá rẹ̀ lọ wà ń bẹ̀rún tọ́lọ́run yẹn ju gbogbo wọn ni kí wá lọ dààmú ara rẹ̀ sí tọ́ wá sọnù tí mọ́nì tó jùnù mọ́ lára a sì gbọ́rọ̀ lágbọ́wọ́ ní kọmọ́ máa lọ tútùkútù kí wọ́n hàn alámtàrà gẹ́fà fún ọkọ̀ mú kò sí nǹkankan kí wọ́n hàn súrọ́tùlù káàfì fún ọkọ̀ mú kò sí nǹkankan ó gọ́ ọlọ́run ni ọlọ́run kò sí tọ́ka wa pẹ̀lú pé à ń dáùtù ọ̀rọ̀ ọlọ́run ni Al-Qur'ani ọlọ́run lọ sọ balẹ̀ fóyín sí nígbà tí ó fóyín mú fi mú ẹ̀hìn àmọ́ lọ́ọ̀rẹ́ díẹ̀ wá bí aṣọ olùwọ̀ lọ́ọ̀rẹ́ díẹ̀ wá bí aṣọ ògúnnú wọ́n gbé bòrò wọn àti ilẹ̀ wọn bá ti ń jó kí ń jó sáwọn atọ́kùn rẹ̀ wà fílẹ̀ kọ́ máa dájó ni lọ́ọ̀rẹ́ díẹ̀ wá bí aṣọ eégún lọ́ọ̀rẹ́ díẹ̀ wá bí aṣọ eégún ọmọdé mọ́ sí àwọ̀ padà kú náà ni ẹni ó jẹ́rí asírí àtẹ́ntí ọjẹ́ kẹkẹ tó táwà kálítù pẹ̀lú Ọlọ́run á padà kú náà ní ẹni olówó ẹni tí ò ní àjọ kú náà ní àwọn àdísì tí ọ̀dá sí ń bẹ lẹ́nu wa ẹni tí ọmọ bídẹ́gbẹ́ rẹ̀ tí láyé wulẹ̀ sáré ṣe gíní ǹgọ́ sáré kú ebó òun lọ́fẹ́ sáré òun lọ́fẹ́ sáré ìwọ̀lọ́ láré sá ìtọ́rọ̀ bá kọ iná ni ó ṣe Allah tọ́lọ́wọ́n bá kọ́kọ́ sẹ́ tó lè ṣe faqul istaghfiru rabbakum innahu kana ghaffara wọ́n ní gbogbo wa ìdí àtọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run aláforíjìn ní kó foríjìn gbogbo wa alhamdulillahi rabbil alamin ọpẹ́ tọ́lọ́wọ́n ọba ní ṣe ọba tó dá gbogbo àgbáńláyé arrahman arrahim àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run maliki yawmiddin ọba olùkápọ̀ ọjọ́ ẹ̀san wassalatu wassalamu ala rasulil karim ìkẹ́ ìjẹ́ Ọlọ́run kó máa bó jíṣẹ́ ńlá alápàálẹ́ ní wa ala alihi wa sahbihi wa sallim amma ba'd kó máa bá wọn ará ilé rẹ̀ kó máa bá wọn sàhábà rẹ̀ àtọ́lọ́ Ọlọ́run lẹ́yìn náà faqala shaykh àgbàfà wa sọ báyìí ya rijal al-ilm ó lè mọ̀ pẹ̀yìn onímímọ̀ ya milhal balad mo pẹ̀yìn yọ man yuslihu al-milha bàbá wa wá tún mi ṣe láàrin wọn fi ti ń jẹ́ kéwú hàn mí wọ́n ní tó bá ní máa yùsìlíhù mílíà kí ni wọ́n fi tún iyọ̀ ṣe man yùsìlíhù mílíà ta ni ó tún iyọ̀ ṣe idhal milh fasad nígbàtí yọ̀ bá bàjẹ́ tán ta ni ó tún ṣe ẹ̀yin ní yọ̀lú ẹ̀yin àfà ẹ̀yin ní yọ̀ bọ́bá lè wọn ní ẹlọ́bá fà lè gidi bọ́bá dùn wọn ní ẹpa wọn àfà wà tún wọ́n bá dúpẹ́ fọ́lọ̀ ẹ̀yin náà lè ń yàkà ara yìí bí ọba wá bàjẹ́ kí lẹ́fì tún sí ẹ̀sọ́n tẹ́fì tún yọ̀ sí bọ́bẹ̀ bá tẹ́ wọn ní ẹ̀ẹ́sẹ̀ ẹ̀pẹ́ ajé àkómúyọ̀ wa wọ́n sì fi yọ̀ sí ẹ̀sìn mọ́ gbádùn ẹ̀ lọ bí ọba wá bàjẹ́ kí lẹ́fì tún sí ẹ̀yin àfà níyọ̀ ẹ̀yin lẹ́ ń búra yìí ẹ̀yin lẹ́ ń pọ̀kàn ọmọ kéwì ẹ̀yin lẹ́ ń gbé ń bá ń kéwì ìkékúké ní ké ẹ̀yin lẹ́ ń pọ̀kàn ọ̀gbọ́ lárúbáwá yìí ẹ̀yin lẹ́ ń pọ̀kàn ọmọ ọ̀rọ̀ ọ̀sọ̀ yìí ẹ̀yin lẹ́ ń pọ̀rọ̀ kan tutù bí omi òjò ṣé kọ́ wá gbóná nù ẹ̀wọ̀n àfà ti yẹ̀yẹ́ wọ́n ti yẹ̀yẹ́ ara wọn tí wọ́n láwọn yẹ̀yẹ́ àwọn bàbá àtàná ilẹ̀ ń pọ́kàn ò ṣe tíra ọ̀kan ọ̀kọ́ tíra ẹwọ́ yẹ gbẹ̀rún àfà àti ìbẹ̀láyé tí wọ́n ti lọ ẹwọ́ yẹ àwọn wàlíyé Ọlọ́run tí wọ́n ti lọ wọn ò ṣe tíra ẹ̀yọ kankan ní bàbá tí wá kọ tíra ní bàbá tí wọn kọ tíra sẹ́yìn tí wọ́n ní àwọn ará láyé nù àwọn àfá àkásí mẹ́tẹ́rì pé ṣáríù kìíní kan àfá àwọn kọ́lọ́kọ́ gbogbo ń tó sọ kalẹ̀ ńgbà tó lọ ni wọ́n tó pọ̀ tí wọ́n á kọ́ fún bó o sì kọ tíra ó mú nù tẹnìkan wá nù tiẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ní mímọ̀ ẹnu wọn tó bá mà bẹ́ lọ́nkọ́ fún àlùbáríkà sí fún ọ parí bí àwa dúró sínú àlùbáríkà látọrọ bàbá alájá gbá sí ti tọrọ ẹ̀ fún wa rahimahullahu ta'ala kọ̀ á sí tèèyàn léwí kọ́dà àwọn ewu bẹ̀ àsàfún wákà dáadáa ó ní ìyá bí mi tẹ́ ọ̀sàdúrà fún mi bàbá bí mi tẹ́ ọ̀sàdúrà fún mi àfá mi kọ́ mi tán ọfàdúrà lé
bó so ń gbógun bàjẹ́ bá ń gbógun bẹ nìkan fi wo bọnu tí ń ṣe ìpè nínú kọ̀rọ̀ yàrá kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe. mọ̀ yíò ń gbé bí àwọn pàṣọ kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe ẹ̀wí bẹ́ẹ̀ kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe. Ó parí ìyá mi ti ṣàdúrà fún mi tí bàbá mi ti ṣàdúrà fún mi tí mo sin àfáà mi ti jìtá lọ́dọ̀ ẹ̀ rárá ó fẹ́ràn mi ó fi bọ́ sọ́dọ̀ Ọlọ́run ni dákun kí ni kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe kò sí ń tẹ́ pé ẹnìkan lè ṣe. ibi àdúró sínú Ramakallah. béèyàn fẹ́ rí dólẹ̀ tó tún fòrókè kọ́dà ní sọ kálímọ̀ kan bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àwọn tó ń tẹ́ ń bẹ lọ́wọ́ wọn ti jẹ́ limaza tashabba al-ulama'u bil-milh èsì tí wọ́n fi àwọn àfáà tí wọ́n fi wọ́n jọ iyọ̀ tí wọ́n fi wọ́n wé iyọ̀ li'anna al-milha ahsan wọ́n nítorí pé iyọ̀ mà dáa o wa yufidu al-insan ìsì ń sọmọ èèyàn láǹfààní kama qala Aliyu an an-nabiy sallallahu alayhi wa sallam wọ́n ní gẹ́gẹ́ bí Sayyidi náà lé ọkọ ọmọ ànábì ṣe wí ó ní mo gbọ́ lẹ́tẹ̀ẹ́nu ànábì Muhammad idha akalta bọ́ bá fẹ́ jẹ fabda'a bil-milh bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú yọ̀ ọfẹ́ se ń tọ́jẹ fi yọ̀ sí wakhtim bil-milh ọ̀wá rántí fi yọ̀ sí ń bẹ̀rẹ̀ kó tó di pọ́ sọ̀kalẹ̀ fi yọ̀ sí fa inna al-milha shifa'un min 70 da'in wọ́n wá lànẹ́bì sọ wípé oríyọ̀ tó bá fi sóúnjẹun ìwòsàn kan ní tó ṣe yí pé 70 àìsàn iná ni ó wòsàn lára rẹ̀ bọ̀bá ti láàdọ́rin ó tún ní wí 70 mo ṣe bí ìgbà yóò bá ní ẹmọ́ bí àádọ́fà 110 nù ọgọ́fà 120 ọgọ́rin 80 nù àádọ́rin 70 nù ọgọ́ta 60 nù àádọ́ta 50 nù bẹ́ẹ̀ bá bí ẹ̀rẹ̀ mégbé wọ́n wá fún ní 1000 lọ́nà gba ẹkọ̀ ọ̀fọ̀ orí nígbà tí ń mú gbóló 1000 lọ́nà gba 1000 lọ́nà gba àmọ́ tẹ́ bá bí pé nínú tíráàkì Àṣàkẹ́ ìyẹ̀mọ́ ti kìíní máa ó ní àá kìíní ló wí mẹ́ yẹn wá ipé tíráàkì ní máa dúgbọ́ ẹmọ́rọ̀ ohun dẹ̀dẹ̀rìn ọ̀wá mọ̀ gbogbo tó yẹ kọ́ mọ̀ tẹ́lẹ́nà mi ò kí fàátí à ń sáàrẹ̀ lẹ́nu ẹni ẹbá náwó sẹ́nìkan ní pé dàníyàn jẹ́nẹ́bà kò ní wá yíma ya ìmọ̀ ìbòmí ni ọmọ lọ torí kọ́ mà níyàn jẹ́nẹ́bà ìsìn kírun ìsìn súnmọ́bìnrin ní súnmọ́bìnrin ìsìn kírun kò sì mà níyàn jẹ́nẹ́bà ọlẹ́rù ọlọ́run kan ti bí ọmọ mẹ́rin wọ́n á sọ̀rọ̀ jẹ́nẹ́bà létí kí ní jẹ́ jẹ́nẹ́bà ọmọ mẹ́rin ló sì ti bí ó ṣeun lábá ní kí ní jẹ́ jẹ́nẹ́bà kí ní jẹ́ jẹ́nẹ́bà mo ní ya Rasulullah ọmọ mẹ́rin tó ti di gidigba ó ní ẹ̀dàkùn ní ìmọ̀ tó jẹ́ jẹ́nẹ́bà yé ó ní even mi gbọ́rí ó tó wá ní even mi gbọ́rí ẹwọ Islam ẹwọ Islam ń bẹ́ láàrin wá bí ajókòó yìí náà ní abáníkọ́ta ní ẹjẹ́nẹ́bà ìpè ní ọ̀sẹ̀ ápùká fún ni ó yóò bá lọ́pọ̀ aláàmì bàbá káyìí látàwọn èèyàn nábílá agaraagara bígbà tí wọ́n ní kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ fèsì ọlọ́jọ́ kìíyàmà ó kí àyí látàn kò sí kọ́ wá ní nábílá bẹ́ẹ̀ni kò sí ń tọ́ta kó àtúnkì ìzáyì tán ṣáfí àti wítìrí dúó kó kí súnà túnmọ̀ akádà abẹ́sẹ̀ bí eré ni wọ́n ti hàn jáde wọ́n lọ bí kí ní TikTok ni kò síṣẹ́ méjì ẹwà rí power banki okùn rẹ̀ ó lè kùn tó kì ní ń bẹ lápò wọn bí a ti ń kírun lérí ìrún náà lẹ́nu méjì fún òfóòrò báyìí la ilaha illallah ẹwọ ọlọ́run kò sí tó ní sùúrù ọlọ́run sí ń gbogbo kálukú báyìí pé ọ́sàwà bá mi ọ́sàwà ń jọ kan àjọpọ̀ yányá òpin jọ kan fọ́ọ̀mù rẹ̀ wọ́n dìtẹ̀ nìkan jọ kan la ilaha illallah èyàn fẹ́ ṣe tó ẹgbẹ́ ṣáfì àti wítì yé
ẹbẹ̀rẹ̀ bàbá káṣá mú tán wọn àpẹẹ̀dà ní ẹ̀ṣẹ́ àfihàn túwítìrì ó sì wá máa wá kí yìí mú ẹlòmí tó gbàwé fi pé kò ní kí á sámú ó tẹ̀ wá kí ó kí wákàtí mọ́ra àmúná wọ́n bẹ́ bí wọ́n tẹ́kí ní TikTok yìí ọlọ́run bóyá ní ọjọ́ lómi orí àlùjánnà ẹ kírun ẹ kí kó pé bọ́lọ́run ti ní á kí ẹni ó kí tó pé ń bẹ lọ́hùn yóò tó mú tẹ̀sùbá ọlọ́mọsá gbà lọ́wọ́ mi ìwọ tó wà á kí wọ́n sì ń sọ ò sì ń gbọ́ pé yanná fílà àmì ìwò kọ́ mi kì í làwọn ságbàlagbà nìkan wọ́n ní kú ni ọ̀rọ̀ ọmọ tí wọ́n bí lóòjọ́ tó ní oh we lost him ọlọ́run fún wa ọdún gbà wọ́n lè bí lọ́dẹ̀ àná àgbẹ̀ ọ̀fọ́ ìyá ń bẹnu ọmọ inú ilé mi ò ìsún sèkìsà fún wa ń bí ìtẹ́ báyìí omi dànù agbèfọ́ la ilaha illallah wọ́n wá ń pé ẹwà youth imam ẹ̀lágan ọba abẹ lọ́hùn imam tó bá rọwọ́ ráyè ní ọba yín bẹ lọ́hùn pé ọlọ́run jẹ́sìn ọ̀rọ̀ ọlọ́run kẹ́sìn ọ̀rọ̀ ọlọ́run ọmọ àkàrà ara ń ta ní àtẹ̀kọ́ ẹnìkan ọ̀gbọ́ ọbẹ̀ lọ́hùn tó fi wá rà ó tún ní wọ́n wá kó kìtọ́ sí ẹ̀wọ̀n wọ́n ro àmàlà wọ́n sọ pé màámi ráìsì ni mo fẹ́ jẹ ẹnìkan ọ̀bọ̀ ọbẹ̀ lọ́hùn tó fi sọ bá ń fún ìyá rẹ̀ àwa ní káwọ̀ mọ́ wa ní sẹ́ká máa bá kí gbogbo àwọn ọ̀dọ́ wà yìí láti jẹ́ sí ọ kò ní rọ̀ yín lọ́rùn kò ní rọ̀ yín lọ́rùn àfi fóònù wọ́n jẹ́ olówó lérí TikTok ọmọ béèrè àwọ̀ wà bọ́ ọbẹ̀ lọ́hùn yìí ó sì gbowó sápò àwa ní ká máa bọ́ ọbẹ̀ lọ́hùn àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ jí ọ̀dá ọ̀fẹ́ wẹ̀ bó ti tó ní okó léwẹ̀ ó tún tilẹ̀kùn gbogbo òṣè gbó màrádà bàbá rẹ̀ gbogbo màrádà wà máa ká máa pé ẹbá bẹ lọ́hùn kọ́ wá sọ wá ẹbá bẹ lọ́hùn kí n máa wọ léwẹ̀ wọ́n dìdìrín gbogbo àwọn tí wọ́n dá ọlọ́run mà waqtin bil milh akaramakallah waqtin bil milh sì parí rẹ̀ bọ́ọ̀ bá rẹ̀ ti fi yọ̀ sí ń bẹ̀rẹ̀ fa inna al milha shifa'un min 70 da'in torí pé ń bẹ lára yọ̀ ìwòsàn lọ́nà 70 ni ó wòsàn lára rẹ̀ fama balu ulama'ul yawm kí wá ní sàwọ́ àfáà tòní tí wọ́n ti wé balu ulama'ul yawm kí ní ṣe wá kí ní rọ́lù wá àwọn àfáà tòní èéṣe tá àwa gbádùn báyìí ẹ̀yin tá a bá sọ̀rọ̀ ọlọ́run ni àbá kí àyà kẹtàn sẹ́ẹ̀kì wá káàbà yín kó wọn náà akaramakallah à ń tú àyà kẹwọn tán táyé dé àbá ọfà ayánu wọ́n mọ̀ tafà nù èébú ló kùtà fẹ́ gbóhùn o bọ́wá ti gbé bí kú náà lẹ́gbẹ̀ẹ́ wá sí à ń kí àyà kẹtàn tá a sọ̀rọ̀ ọkùn táwà dé yọ bẹ̀rẹ̀ èébú nù ebú nù àfáàrí ò sì kọ báwọn ó sì bá àfáàrí láyé orí pé tí ń ṣe bẹ́ẹ̀ni níbo ni wọ́n ti wá jogún èyí tí wọ́n ń ṣe ni àwọn àfáà tó ní bá a bá lọ padà ń wo bó láti bá ọlọ́run àtàtì bọ̀tán wa bó ní ó ti rí aláì pẹ̀lú tá ń dá lẹ́nu ayé fi qulubina al-amrad àárẹ̀ ń bẹ nínú ọkàn àwọn àfáà tòní kala hasad gẹ́gẹ́ bí kéèta ẹni tó bá ti jù ọ́ lọ ti jù ọ́ lọ gbà fún bàbá Lukumanu bá ti jù mí lọ gbà fún ọlọ́run ló tó bàbá yìí sábà ti jù mí lọ alẹ́mọ̀sálà ẹ̀yìn ẹjọ́ kò yàn ayé tí yín ní ìdáfọ̀rọ̀ ó fún níwọ̀ rẹ̀ nítorí pé ó ju ọ lọ kò gbé ọmọ jẹ́yàn bó ti jẹ́yàn rẹ̀ bọ̀ mọ́ Allah wọ́lọ̀ gíbà àtọrọ ẹ̀yìn wọ́lọ̀ gíbà àtẹ̀gàn ọ̀rọ̀ tí ó bá dàlú tí ó dàdúgbò tí ó fọ mọ́sálásí má sọ mọ́ tó bá ṣẹlẹ̀ ẹ sọ kí kálukú ọmọ pé tó jíjẹ máa láwọn fẹ́ ni ọ̀rọ̀ tán àmọ́ ká máa lo ẹ̀yìn ká máa gbó méjì mẹ́ta ó ọ̀rọ̀ ń bẹ nínú àwọn èèyàn fa mẹ́tẹ̀ ní ń bẹ nínú àwọn èèyàn fa ìwọ ṣe mà a jẹ́ pé wọ́n ló pilẹ̀ rẹ̀ àìsí máa jókòó níyìn máa sọ̀rọ̀ máa wíwíkúwí níyìn máa wíwíkúwí lọ́hùn báwọn tó ń sọ pa wọn ọba rí ọlọ́hun ọba rẹ̀ ń kọ́ yàrá kà
ọlọ́run ọba rẹ̀ rí ọ wa kalami fudul àwọn ọ̀rọ̀ rédèrèdè àwọn ọ̀rọ̀ jákújákú kò gbọ́dọ̀ máa tẹnu àfáà jáde wa qawli zur ìjẹ́rìí èké pé ọ̀rọ̀ tí wọ́n sọ ń pa ṣéwù lágbájá bó ṣe rí náà nù tí ó sì sojú ẹ̀ wa shahadati zur bẹ́ẹ̀ ni ìjẹ́rìí èké àtọ̀rọ̀ èké méjèèjì gbogbo ẹ̀yẹ́yẹ́ nínú àárẹ̀ tí ń dààmú àwọn àfáà lọ́kàn nísìnyí lọ́wọ́ akhiran àfáà ní parí qala Sa'id ibn Jabir rahimahullah àfáà tí bàbá wa dákọ̀ yìí ọ̀kan lára àwọn àgbà àfáà ni kọ́lọ̀mbà ayọ́nu sí qala ọ sọ báyìí pé yu'ti bil abdi yawm al qiyamah ó ní wọ́n máa mú ẹrú bọ̀ lóòjọ́ àlìkìyàmà fayudfa lahu kitabahu wọ́n wàá mú tírà tí wọ́n kọ gbogbo iṣẹ́ tó ṣe láyé wọ́n wàá mú fún wọn gbé fún fala yara fihi salatuhu wala siyamuhu bọ́ bá wá wọnú tírà tí wọ́n gbé fún yóò wá rí i pé ìrírun ń bẹ̀ mo kírun ìrìnláwẹ̀ ń bẹ̀ mo gbàwẹ̀ wala yara a'malahu salih gbogbo dáadáa tó gbénú ayé ṣe yóò wá wọ ara tírà tí wọ́n gbé fún pé máa wọ́n tó gbáyé ṣe ìwé iṣẹ́ rẹ̀ yóò wò ìwé iṣẹ́ rẹ̀ kò ní wala bá yara dáadáa kan bẹ̀ a'malahu salih kò ní bá dáadáa kankan bẹ̀ tó ṣe fayaqulu ya rab ẹ̀rọ wa ní olúwa o ya rab ọlọ́run o hadha kitabu gayri èmi ò rò bẹ́ẹ̀ ni mo ní ìwé yìí o èmi kọ́ mo ní tírà yìí o èmi ò rò bẹ́ẹ̀ o hadha kitabu gayri ẹlòmíì ló lé léyìí kéṣe mi mo ní o jama ari ìrìn òjò alìkìyàmà wọ́n na àbá mi irúgbà rẹ̀ ó sì dálẹ̀ gbìrì yóò tún padà lẹ̀ pẹ̀lú bí a bá ayé dé àbá àti ń ta bàbá àjẹ̀bù ọ wá fẹ́ yọ fóònù gbogbo kìíní jáde pọ̀ bá jáde à ń gẹ́ ń sáré sàdúgbà àwọn sì ti rí àfá wọ́n ní a fẹ́ fọ mọ́tò rẹ̀ wọ́n wá ń gbágbó ọtí ìgò ọtí jáde nínú mọ́tò ẹwà bá àwọn afọ̀ wá ní àwọn ẹgbẹ́ bá àti máa kó gbogbo ẹ̀ jáde àti àmúkú ewo nu àfá àtọ̀wọ́n ní àmúkú ní jẹmọ́sánẹ́sì ní dámà wíwé gbogbo ẹ̀lá máa bá wọn gbá jáde níwé tí ẹ̀rán tí gbá kí wọ́n tó gbé mọ́tò wáyé ní àmà ẹwà fá àbá ti ń ṣe pèsè kanat li hasanatun laysa fi hadha alkitab ọwọ́ ń wí fọ́lọ́ wípé mo láwọn dáadáa kan tí mo ṣe láyé kò sínú rẹ̀ mọ́ laysa fi hadha alkitab kò sínú tírà tí wọ́n gbé fún mi ìwé mi tí wọ́n gbé fún mi yìí fayuqalu lahu wọ́n máa sọ fún pé inna rabbaka la yudillu wala yansa ọlọ́run rẹ tó ń sọ wípé kò sí tó sínú rẹ̀ ọ̀rá àwẹ̀ òórírun òórí kankan ní dáadáa tó la ṣe yudillu nǹkan kan sọnù lọ́wọ́ wala rẹ̀ yansa kò sì ní gbàgbé nǹkan kan tó ṣe zahaba amaluka biktiyabika linnas iṣẹ́ rẹ tó irun rẹ tó rí ń bẹ àwẹ̀ rẹ tó rí ń bẹ dáadáa rẹ tó rí ń bẹ ó ti lọ pẹ̀lú pé ọ̀n pẹ́gìn èèyàn ọ̀wánú ọlọ́tẹ̀ ọ̀wánú ẹ ti ń dá wàhálà alẹ́ ọ̀wánú ẹ ti ọba bàjẹ́ kọ́ bàjẹ́ ọwánú bá dúgbò ọba tú kó tú ọ̀wánú ẹ ti ń dá fìtínà alẹ́ ọwánú bílí ọba dàrú kọ́ dàrú wọ́n lọ ṣáájú àgbákòkò ṣẹlẹ̀ ìwọ lọ ṣáájú wọn lọ mítìnì àní ẹ̀ka lọ ẹjá lọ dá gbogbo ẹ̀rú lẹ́yìn táwọn kan tó ẹ̀yìn wà bí ẹ̀ka lọ ẹjá lọ dàrú gbàwọn lẹ́mọ̀ wá máa mọ̀ ọ̀mọ̀ràn burúkú wá ẹ̀dí apá orúkọ kásàdúà kò sí ń bẹ nínú ilé àwọn ọ̀rọ̀ rédèrèdè ẹ̀ ní sọ ọ̀rọ̀ tí ó sàdúgbò láǹfààní ìwọ lọ ó sì ṣáájú ọ̀rọ̀ tí ó ṣẹbí láǹfààní ìwọ lọ ó ní sọ àfọ̀rọ̀ tí ó da ẹbí rú ọ̀rọ̀ tí ó fọ ẹbí nígbà tó mọ̀ nípa Islam ó sì gbọ́ nípa tọ́lọ́hun sọ nípa ẹbí alánẹ́bì níbi ẹ bá fún ẹbí yín nìkan ọlọ́run gbé ọgá láàrin wọn ọwá nítọ̀ nígbàtí àwẹ̀ ló kú ọ̀tún láì yàrá mọ́ ẹ̀yìn àti ya Kàbírù ẹpín àpò kan rẹ̀ sí ẹlẹ́pẹ̀ mọ́ bínú bọ́lọ̀ tí ní ọwọ́ lọ́dún yìí nù àwọn aláàjì ẹni mọ́ ní kẹ́ gbé àpò ẹ̀wà yìí fún wọn wọ́n wá ní ẹ̀sájò lọ́tán ẹ̀sájò jáde báyà wọn tọrọ oúnjẹ lọ́wọ́ rẹ̀ ẹbí rẹ̀ sì ni wọ́n rò pé ó ti lọ ní ọ̀nbẹ́ńta wọ́n kà dá ìrẹsì fáwọn ẹran ni wọ́n wá rí
Ànábì ló gbọ́dọ̀ bínú ó gbọ́dọ̀ bínú ó sì gbọ́dọ̀ sọ pé ìtún sí àǹfààní kan fún ọ. Ànábì ló gbọ́dọ̀ sọ pé tún gbé mi fún wọn. Ẹ dákun tá ń lè ṣe nù wa. ọ̀rọ̀ ní ọkọ̀ọ̀kọ́ bí lélẹ̀. Tá ń lè ṣe nù wa. ẹ̀ ń bẹ̀rù Ọlọ́run lára yín ni. Ebe ìlànà ẹ̀rí mẹ́sàn-án yìí látara ìròyìn ẹ̀rí jẹ́. àwa tún gbé fún àwọn ìyàwó máa gbé ààyò ni ebi òsì pa wá ààyò ni ebi òsì pa wá ẹgbẹ́ rẹ̀ ṣe òsìkú òyà yìí. wọ́n lẹ́yìn lẹ kó bá wọn kọ àwọn tí òjò wọn ní lárí. wọ́n lẹ́yìn náà lẹ wọ́n bá ń di ẹ̀ ẹ̀yin lè jẹ́ káwọn ọkọ̀ tí wa náà ò jẹ́ èèyàn yéé ṣe. ẹ̀rí Ànábì ló gbọ́dọ̀ bínú ẹ̀sìn yóò gbọ́ ní Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ló gbọ́dọ̀ bínú tó gbé mi fún wọn tó fún wọn lómìn. èmi náà láwọn kan jọun mọ̀ láwọn kan jọun akramakallah. àdúgbò yóò ti kún rárá níjọ́ náà. bàbá wa fẹ́ gbáwẹ̀ á fún wọn lóúnjẹ wọ́n sì dànù. bàbá pẹran á fún wọn lẹ́ran wọ́n sì dànù. èmi sì wọ́n bẹ̀ bá tún lè wọ́n tó kí wọn àkàrọ̀ wọ́n sì tó wá pé ẹsẹ̀ mọ̀ àná ní tí mo rí tí wọ́n dànù táwọn ajá nara wọn lórí ẹran tí mo fún wọn. wọ́n ètò kí mi pé ẹkùn náà wà náà èmi náà ní ooo èmi ò sì dáwọ́ àwọn fún wọn dúró. àwọn wọn mọ tí wọ́n rí àwọn táwa wí àwọn sì ní hárahàrá yìí ẹni tí èèyàn ṣàánú ni wọ́n. ẹwù nǹkan Ànábì ló gbọ́dọ̀ bínú sallallahu alaihi wasallam. báwọn ẹbí rẹ bá ń ṣépèlé ọ lórí kó ń ṣe dáadáa fún wọn dákun má dá ìpè padà. ẹnu tí wọ́n máa wí ni pé wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ rí torí pé ẹni ẹbí bá tọwọ́ ẹ̀ já ẹni okùn ẹbí bá tọwọ́ ẹ̀ já mọ̀ sí àgbákò wájú Ọlọ́run jọ́ kìámà ń bẹnu Al-Qur'ani ọ̀rọ̀ àfáà kan sọ pé kọ́ Ọlọ́run lọ́sọ̀ nǹkan ẹ̀ o. Ànábì tí ẹni kọ́mọ̀ wulẹ̀ tọrọ àlìjẹ́nnà kọ́mọ̀ wulẹ̀ tọrọ àlìjẹ́nnà oníwọ̀ ni. o ti jákun ẹbí ilá fi máa bẹ lọ́hùn pé nínú ẹbí Ọlọ́run mọ́sẹ̀ nìkan lóhun nìkan àmín. ẹni Ọlọ́run bá ní orí ṣe sórí bóhun nìkan ní láàrin ẹbí ọ̀daràn o. àfikọ́lọ́hun ó tún yọ ẹlòmíì kí tiẹ̀ náà sì má ta akókò máa pọ̀ sí ẹni Ọlọ́run bá fàyọ láàrin ẹbí lọ́wọ́ ìpóhun nìkan ṣoṣo ni ọmọ kẹrin o. bí kìnnìkan bá tẹ̀lẹ̀ ẹ̀ ń sọ lọ́dọ̀ àlàjá bí kìnnìkan bá tẹ̀lẹ̀ ẹ̀ ń sọ lọ́dọ̀ àlàjí ogún mọ̀ pa àní gbogbo àwọn ọmọ mẹ́sẹ̀ sán tí ó sì wòlímọ̀ yìí àlùkò kan tẹ́ àáfíra sọ ẹ̀ ń sọ lọ́dọ̀ àwọn àlàjí wọ́n bọ̀ wá bánu Ọlọ́run ló gbọ́dọ̀ bínú. sẹ́ẹ̀rí ntọ́lọ́run bá ní kí n rí gíní ẹ̀dàkùn ẹ̀mọ́ bínú ní ra gíní ọ̀pá mẹ́wàá àbí ọ̀pá márùn kí wọ́n fi jókòó bí wòlímọ̀ ẹ̀dàkùn dédé ntágbára mi ọ̀ká ní sálàmì sí ntágbára rẹ̀ ká fún wọn àmọ́ ẹwà èmi náà bí mà èyí ṣe mẹ́sàn-án èmi nìkan náà ní ti gbé yìí bàbá wọn gbọ́ ẹ̀tún wá ń sọ̀rọ̀ sókàwé ilé ìpẹ́kẹ́ tó yàgbẹ́ bí ẹ bá rí Ọlọ́run ló gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o ni wọ́n fi ní ẹ ṣàánú àwọn èèyàn kan ẹ ṣàánú wọn àwọn wo aziz qawmi zalla wa alimun bayna juhal wa ganiyyu qawmin iftakara ẹ ṣàánú wọn ẹ ń torí sí nínú ìjọ ọwọ́ dẹ̀ntí ò ní kankan wọn Ànábì ní ẹ ṣàánú ẹ ẹni abiyì ọwọ́ dẹni àbùkù Ànábì ní ẹ ṣàánú ẹ. onímọ̀ àfẹ́ ẹ̀yọ kan bayna juhal láàrin àwọn aláìmọ̀ kan bóbi kìíní kan wà ní bọ́ lọ́rùn ti wí ẹlẹ́dẹ̀ yí àwọn jẹ́ ẹ̀dá Ọlọ́run ni wọ́n ń pẹ́ lọ́hun lè gbọ́dọ̀ jẹ́ wàláhùnmọ̀lì ìǹzírí wọ́lọ́mọ́ ìǹzírí torí onímọ̀ tó wà láàrin àwọn aláìmọ̀ kan wọ́n wá nà ẹ́ wá sọ pé ẹ̀nà ẹ ṣàánú ẹni tètè gbálẹ̀ lọ́wọ́ wọn ní tí ń wí òye wọn òpè ni wọn ó ní ẹjẹ́ apẹ́gún yìí o mìíràn fúbọ́lọ̀ tí ní apẹ́ oní àwọn àrísì kí ni àgbọ̀rọ̀ sọ̀rọ̀ ọmọ bí àwọn àrísì la ilaha illallah bàbá tọ̀hún ní mìíràn fún òun pé àwọn àrísì ẹ dákun ẹbí yín dọwọ́ yín ẹ lè rí àlìjẹ́nà látara wọn ẹ sì lè rí jahannama látara wọn
ìwọ tó wáyé pé wà àtàwọn ẹbí rẹ ti jà tètè padà lọ bá wọn ọmọ yílẹ̀ náà ni wọn ìdùnnú sí ọ máa yílẹ̀ ẹ dákun alájẹ má bínú ẹ dákun kí wọn ìdùnnú sí ọ ẹbí kódà o ẹbí tayọ pa àfáà ní mí o ọ̀rọ̀ tayọ gbẹ́gbà náà àfáà ní mí o ní tó fi sọ wájú ọlọ́wọ́ jẹ ìyá ni alaykum wa alayna bil ihsan wọ́n lọ dọwọ́ yán dọwọ́ wa pẹ̀lú dáadáa alaykum wa alayna bil ihsan baynana ọdọwọ́ yín ọdọwọ́ wa pẹ̀lú ká ṣe dáadáa láàrin ara wa innamal mar'u hadithun ba'da àwọn bàbá wa nítorí pé ọmọ èèyàn ọ̀tàn lápadà dà ìtàn lápadà dà lẹ́yìn ìgbà tá a bá kú tán bakun hadithan ahsanan liman wa ìwọ ni ọwọ́ ajé ni tí wọ́n máa sọ̀tàn rẹ̀ dáadáa nígbà tó bá lọ tán bàbá sára kínú bẹ́ẹ̀ bá dú ẹlòmíì báyìí yóò sì máa kọ olóòye kò sì gbàgbé èdò ní látàrí ẹ̀ ló ti lọ Mọ́kà látàrí ẹ̀ ló ti kọ́lé ìtàn rí ní ọmọ sọ́pọ̀ àbására kí tí ó fi kú láyé kọ́dà àwọn ọmọdé ó tó máa sọ ẹjọ́ tí Balógun Ajíkòbí bàbá Olóbì kú Yísà lọ tẹ̀lé Balógun bàbá Olóbì bàbá Ẹlẹ́kọ̀ tẹ̀lé bàbá Olóbì Balógun bàbá Olóbì yẹn Sàràkí wáwá kì í tí kú bó ti dé báyìí èmi sì sùn sínú ilé ní àwọn ọmọ jàmọ́ àwọn ọ̀dọ́ àdúgbò wa Alájíkòbí lọ́jọ́ dáa fún wọn wọ́n sì fẹ́ràn mi gan alájì gbogbo àwa youth ẹ̀yin lálẹ́ sọ̀rọ̀ wọ́n láàfáà kìíní a ní rárá ẹ̀yin lábẹ́gẹ́ sọ̀rọ̀ bá mẹ́wù ọdọ̀ mo ti yọ sẹ́nu fádà báyìí ariwo bá gbalẹ̀ àbátàlà kí wá ń bèèrè pé kí ló ṣẹlẹ̀ àjàgbẹ́ bíbélì wá ní ọ̀dọ́ àfáà wọ̀kìlú mọ̀lúdé Buhari Musa ni adélọ́dọ́kọ́ nìyẹn mo ní ìyẹsà èmi náà ní sáà bákì ọgbọ̀ mi lọ́wọ́ wọ́n bá ní sọ̀rọ̀ mo ní bàbá sẹ́ẹ̀rí pé tẹ omi ẹwà àdúgbò yìí wọ́ọ̀dù yín mà ní Bàbá-Sàràkí wọ́ọ̀dù yín ní sẹ́wọ̀n kí Bàbá-Sàràkí ẹ̀dá tó dáa nísìnyí wọ́n báyìí ó dàbí máa nóòtì ẹ̀ sẹ́ẹ̀rí pé kásòkò tó kè nígbà tẹ́ dé iwájú ilé ọlọ́lá sẹ́ẹ̀rí pómi lẹ tẹ̀wẹ́ dé yàn wọ́ọ̀dù yín wọ́n sì da àdúgbò míì wọ́n dà wọlé ìwé wọn bẹ́ẹ̀ bá ti ṣe àdúgbò wa ẹni ẹlẹ́ẹ̀kejì bàbá Balógun tó kú yìí ń kọ́lé lọ́wọ́ kìí kọ́ débì kan tálíkà Ọlọ́run wọ́n ni máa parí ẹ̀ wà á mú mi débẹ̀ bá a ti parí tẹ́ èmi mọ́ sáájú Bàbá-Sàràkí sì tẹ̀lé mi àti gbogbo èrò mo ní ilé náà ni wà láyé Bàbá-Sàràkí parí ilé yányán pátápátá ilé wọn ni wọ́n ń gbé ní ṣe tí wọ́n máa fi rántí rẹ̀ kìí ṣe ká gbé wà láyé ó lè ọba tí wọ àdúgbò yìí àwọn kìíní ni wọn ò já máa dáa àwọn wọn ò já dáadáa ládàá a máa rántí ẹ̀yin náà ẹ ṣe dáadáa sádúgbò yín ẹ ṣe dáadáa sẹ́ńkùnlé ẹ ṣe dáadáa síwájú ní tí ó bá mú yín gbádùn ayé ní tí ó mú yín sunrun rọrùn tí ó mú yín jíjí rọrùn ẹ pawọ́pọ̀ sí ẹ̀yin ìkẹ́ mọ́ ìyá kàtàǹkìrì ẹ máa rántí Ọlọ́run pé wọ́n sọ̀tàn kálukú wa lẹ́yìn wa inna Allaha ya'muru bil 'adli wal ihsani Ọlọ́run pàṣẹ káwọ́ dáadáa ká sọ̀rọ̀ dáadáa wa yanha 'anil fahsha'i wal munkari kájínà sí kálímọ̀ rántí lọ́run ẹ̀yà dìde ká kí hàn Ọlọ́run fò